ẹ kú àtàárọ̀ ọgbọ̀n ẹ̀ tí ẹ ń wò wá ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti l'Ógbómọ̀ṣọ́ òun náà ni a wà ní ọjọ́ ẹni ẹ rí i pé bàbá wa wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ọṣẹ téèyàn lè lò tí ayé fi lè rọ̀yàn lọ́rùn téèyàn fi máa di olówó ọlọ́lá òun náà ni wọ́n ṣe lọ́wọ́ tí ẹ rí eléyìí ti kúrò ní wípé báwo ni wọ́n ṣe ṣe àbí kinní kan ni sẹ́yìn náà ti wá rí báyìí ọṣẹ yẹn ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́yìn náà ti rí òun ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí bí wọ́n ṣe ń ṣe òun náà ni ẹ ń rí yìí ẹ ti rí báyìí òun náà ni ẹ ń rí gbogbo bí wọ́n ṣe ń ṣe tán bá wá ṣe tán wọ́n á pò papọ̀ òní odidi ẹlẹ́dẹ̀ tí wọ́n máa pèsè òun náà ni ó ti wà ní ojú mọ́mọ́ àwòrán yìí ṣe ti rí báyìí ẹ má gbàgbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀dọ̀ wọn náà ni àwáyé ẹ rà sà ẹ bá mi dárúkọ yín sà. orúkọ tèmi ni Jamiu Ẹgbẹ̀jì. báwo lẹ̀yin ṣe jẹ́ sí bàbá. ọmọ Ẹgbẹ̀jì ni mí. iṣẹ́ wo la ń ṣe lọ́wọ́ báyìí. iṣẹ́ ẹlẹ́dẹ̀ tí bàbá ṣàlàyé lórí nẹ́ẹ̀tì níjó nìyẹn. sẹ́yìn náà ti rí báyìí torí tẹ́ bá wò wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà náà ni ó máa ṣe kíni olùmọ̀àjọ náà ni àwọn náà lè ti ń wò yẹn àrólé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti l'Ógbómọ̀ṣọ́ ṣé bí bá a ti máa ṣe òun náà lè fẹ́ ṣe tí gbogbo àwọn èèyàn fẹ́ wò yìí ó yẹ ká pa ẹlẹ́dẹ̀ sí òun ni ẹ máa wò òun náà ni a ti fẹ́ pa ẹ dákọ̀ ẹ máa gbàdúrà bá a ṣe ń wò kí Facebook kó mọ̀ sí kíni kó mọ̀ lè wá jáde torí ẹ̀jẹ̀ tí ó wà ń bẹ̀ ẹ̀dá òun náà lẹ ti rí o ṣe ti rí báyìí ẹlẹ́dẹ̀ yẹn ni wọ́n ti fẹ́ pa sí yẹn ẹlẹ́dẹ̀ yẹn wọ́n ti fẹ́ pa sí yẹn ẹ ti rí báyìí ẹlẹ́dẹ̀ yẹn wọ́n ti pa yẹn ẹlẹ́dẹ̀ yẹn ni wọ́n ti pa yẹn ẹ máa ṣí ẹ̀jẹ̀ ẹ ti rí báyìí pé kò ní nǹkan èèyàn ẹlẹ́dẹ̀ ni ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn ni wọ́n máa mix papọ̀ gbogbo àwọn tí wọ́n ti gún àwọn tí ò mọ ọkùnrin tí ò mọ ọkùnrin obìnrin tí ò mọ ọkùnrin oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá bí ẹgbẹ́ bàbá sọ wọ́n tó bá ṣe ń ṣe wípé àwọn èèyàn wípé wọ́n máa wọlé ó níye tá a ti ná fún àwọn èèyàn lónìí tó pé bí wọ́n ṣe ń wọlé náà ni à ń fún wọn ní owó òun nìyí o ṣe ti rí báyìí ẹlẹ́lẹ́dẹ̀ yẹn nìyẹn o ṣe ti rí báyìí òun nìyẹn o ṣe ti rí báyìí òun nìyẹn òun náà ni wọ́n ń ṣe lọ́wọ́ yẹn òun náà ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ẹ ti ń rí yẹn òun ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí òun náà ni wọ́n ń ṣe lọ́wọ́ yẹn ẹ ti wá rí báyìí bó ṣe wá wà yẹn bó ṣe wá sí tọ́gbẹ́ yẹn wọ́n wà tó gùn papọ̀ bó bá ṣe ń ṣe náà ni àwọn máa fi hàn yín náà ni ẹ máa rí òun nìyẹn ṣe ti rí báyìí òun lẹ́ ń wò yẹn o ilé ti kúrò ní pé kínní òun náà lẹ́ ń wò bí wọ́n ṣe ń ṣe òun náà ni a ti ń jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà pé kí ó máa ṣe kíni pé kó máa wò yẹn òun nìyẹn o ṣe ti rí báyìí ṣe ti rí bí wọ́n ṣe ń ṣe òun náà nìyẹn o ṣe ti rí bẹ́yìn ṣe ti rí òun nìyẹn o ẹ má gbàgbé ẹ máa share ẹ máa like page yìí ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá kán fi lè mọ̀ wípé nǹkan ìbílẹ̀ wa ó ṣe kí ni ó ní agbára ẹ̀tì rẹ̀ pé kò ní nǹkan èèyàn kankan nú kò ní nǹkan kan ẹ̀yà ara ẹ̀tì rẹ̀ bá ẹ̀jẹ̀ lẹ́yìn ẹ̀jẹun kò sí nǹkan kan níbẹ̀ gbogbo ewé tó yẹ tán ti sọ gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n gún gbogbo ẹ̀ ni wọ́n ti gún mọ́ ẹ̀tì wá rí báyìí kò sí pé wọ́n pa ọ̀fọ̀ kankan kò sí pé wọ́n pọ̀ fọ̀wọ̀ kankan sí kò sí kíní kankan láyìn pé àwọn ènìyàn nìsín ẹ̀tì rí báyìí ni wọ́n ti ń mísì papọ̀ yẹn ni wọ́n ti mísì papọ̀ yẹn o ṣe ti rí ẹ máa share ẹ máa comment ẹ máa béèrè náà là ń ṣe lọ́wọ́ yẹn o ṣe ti rí báyìí là ń ṣe lọ́wọ́ yẹn o bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń like ẹ̀ ẹ̀yin náà rí owó
ẹ̀rà ajé fi jẹun ajé ò ní jìnnà sí òun náà nìyẹn o ṣe ti ń rí báyìí ni wọ́n mix papọ̀ yẹn ẹ máa share ẹ like ẹ jẹ́ káwọn èèyàn àwọn tí ò sí Yorùbá yẹ kí wọ́n rí ká fi mọ̀ wípé nǹkan Yorùbá ó ní agbára lọ́pọ̀lọpọ̀ sẹ́yìn náà ti rí báyìí òun nìyẹn o ńlá ń ṣe lọ́wọ́ yẹn o ẹ má gbàgbé ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ òun náà nìyẹn òun ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ bá gbogbo ẹni tẹ́ wà l'Amẹ́ríkà ẹ ti rí báyìí òun là ń ṣe lọ́wọ́ yẹn ìwọ náà tó bá wà nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká mọ̀ ẹ lọ sí orí YouTube wa Adùn Àṣà Yorùbá